A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Tí ẹ jẹ́ olóòótọ́ èèyàn tọ́já sí pé kò sí tẹ́yìn máa ń gbọ́ láyé yín tó tayọ òótọ́ àti òdodo. Nǹkan kan ṣẹlẹ̀ lánàá ọwọ́ ajẹ́ ń tọ́bà wá nú jẹ́, ọwọ́ ajẹ́ ń tí ó sì ṣe wá lè mọ̀ láfi ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọlọ́mọ kéwú tẹ́ ń bẹ́ńlé kéwú báyìí, ẹ dákun ẹ mójútó kéwú yín, ẹ dákun ẹ mójútó kéwú, ẹ dákun ẹ jẹ́ á mójútó kéwú wa, torí pé mi àti ẹ àmọ́ ipò tọ́lọ́run ó fi wá sí lọ́la, torí pé èmi àti ẹ àmọ́ ipò tọ́lọ́run ó fi èmi àti ẹ sí lọ́la, àìwá àmọ́ ipò tọ́lọ́run ó fi èmi àti ẹ sí lọ́la láfi ní ẹjá gbìyànjú, ẹjá mójútó ń tà ń ṣe, gbogbo nǹkan ló lásìkò. Nǹkan náà àwọn àfáàgbà, nǹkan náà àwọn tí ń pe àwọn aláfáàgbà ọmọ kékeré kúkè lórí lánàá, òde yẹn ní Bagnamiji yẹn ó tóbi gan, àwọn èèyàn wà ń bẹ́ẹ̀, àwọn èèyàn jankan wọ́n wà ń bẹ́ẹ̀, wọ́n wá gbé máìkì fún ìkan nínú ọmọ ẹ̀gbọ́n báyà kan náà àwọn ọmọ àbúrò, nǹkan náà àwọn ọmọ àbúrò àfáà kan lọ yẹn, wọ́n wá gbé máìkì fún wọn, ẹni yẹn sọ̀rọ̀ tó sì já sí pé ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ náà bá làákàyè mu, ọ̀rọ̀ náà bá làákàyè mu gẹ́. Wọ́n tún wá èyí ń sọ̀rọ̀ tán, wọ́n tún wá gbé fún ìkan nínú àwọn àfáà kan báyìí tó máa ń ṣe sọ́rẹ́ lọrin ọlọ́tẹ̀ báyìí, èyí tí ẹni tí ń sọ èèyàn kúkúrú ni o, tó bá pàdé kálukú ni wọ́n máa ṣe sún báyìí ni bí èèyàn gidi, àmọ́ tó bá dé ààyè tó ti ń ṣe ọ̀tẹ̀ ni ìgbà òun lára yóò wá yá, ìgbà òun gẹ́ lára yóò wá ṣe kíni, ara yóò wá yá dáadáa, lára rẹ̀ bá wá yá ńgbà náà dáadáa, wọ́n wá gbé máìkì fóun náà, wallahi tallahi ẹjá sọ̀rọ̀ làákàyè, àfáà náà sọ̀rọ̀ tó wà hadib, ọ̀rọ̀ náà mú ẹ̀kọ́ lọ́wọ́, ọwá kan ọmọ ìyá wa la ilaha illallah, ọkàn ọmọ ìyá wa wallahi ọba àwọn Amẹ́ríkà sí lójú jẹ́ ń bẹ̀ lánàá, ọkàn ọmọ ìyá wa, ọkàn búrọ́dà wa, ọkàn àfáà wa gbà aládò, nígbà tó kàn wá tí máìkì dọ́dọ̀ wa, ẹ wo ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́, gbogbo ìjòkó láyé ló ní ọ̀rọ̀ tí wọ́n ń sọ ń bẹ̀, nígbà tó lọ kan àfáàgbà ẹ̀gbọ́n tó ń sọ ní ó wá lọ ka orin tí wọ́n fi ń tóòsì obìnrin, orin sẹ́ tí wọ́n fi ń tóòsì obìnrin tọ́já sí pé téèyàn bá róbìnrin tó tóòsì ẹ̀ tó róbìnrin tó fẹ́fẹ́, orin ìhun lèyàn máa ń kà téèyàn fi ń tóòsì obìnrin, orin ìhun gangan òun wá ní àfáàgbà tí ń pè rẹ̀ láfáàgbà wá lọ ka, wàláyì tàláyì bí ṣe káàdà mọ̀ bá ń bẹ láyé ni wọ́n gba sàtífíkẹ́tì lọ́wọ́ ẹ̀ wọ́n yá, níbi táwọn èèyàn ti ń sọ ọ̀rọ̀ alúlù, ọ̀rọ̀ olówó iyebíye, níbi táyé ti ń sọ tí kálukú sọ pé àwọn eléyìí ìmọ̀ ní o, kálukú wọn ń sọ̀rọ̀ lórí ẹ̀ lérí ìjókòó ní ntọ́ bá jòkó wọn mu, wọ́n wá ní kíkan náà àwọn àfáà èyí tí ń pè é láfáàgbà, àfáà tó ju àdó sí bàbá Mudirul Markaz lápò, wọ́n wá ní ó sọ̀rọ̀ lọ́ba bẹ̀rẹ̀ ọ̀rọ̀ orin tí wọ́n fi ń tóòsì obìnrin níbi ẹ̀hún, kí ni ọ̀rọ̀ orin tí wọ́n fi ń tóòsì obìnrin, ǹjẹ́ ó bá ìjòkó wọn mu, ǹjẹ́ ní tí wọ́n ń sọ níjòkó wọn nu, ní tí wọ́n ń sọ ń bẹ̀ kọ́ wọn, ọkà orin tán ó sì ṣe subahana rabbika, ó ní subahana rabbika, tí ẹ bá tún wá wo bó ṣe ka orin ni wàláyì bí àáfàá tó kọ orin ṣe kọ́ kalẹ̀ kọ́ ni bàbá ka o, ìkàkùkà ni bọ̀dá ka o,
súnmọ́ lè kọ́ wú súnmọ́ lè kọ́ wú onísúnmọ́ lè kọ́ wú. nígbà tí wọ́n pe àdìbù náà tẹ́ bá rí bá ṣe sọ ọ̀rọ̀ àdìbù torí bẹ́ẹ̀ ẹ dákun gbogbo àwọn ọmọ kéwù sí ẹ dákun ẹja amójútó kéwù wa ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ jà ẹni tí ń kílèmù àfàgbà náà ṣebí kíní kan náà lè yọ sàfàgbà lé lórí àwọn ọmọ ìjà so yèèyàn fa wàláhì wọ́n ti sí oyè yàn bàbá Alágége talẹ̀ wá yàn báyìí bàbá Alágége talẹ̀ wá gbé fún yìí bàbá Alágége talẹ̀ wá yàn báyìí subhana rabbika. If this message brought you value, help us reach more people. Subscribe say message to communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.